ẹ wáá gbọ́ ohun tí olúwo ti ìlú Ìwó sọ lórí ṣíṣe àgbékalẹ̀ òfin ṣàríà ní ẹkùn ìwọ̀-oòrùn gúúsù orílẹ̀-èdè yìí. Olúwo ti ìlú Ìwó, Ọba Abdulrasheed Akànbí ti ṣègbè lẹ́yìn ṣíṣe ìdásílẹ̀ òfin ṣàríà ní ẹkùn ìwọ̀-oòrùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà tó ní ó wà nínú ẹ̀tọ́ àwọn mùsùlùmí. Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tako ṣíṣe ìdásílẹ̀ ilé-ẹjọ́ tó jẹ́ ti ṣàríà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ìtàkùn ayélujára. Nínú ìfiléde kan lórí ìtàkùn X, ilé-ẹjọ́ tó ga jùlọ tó ń rí sí òfin ṣàríà nílẹ̀ wa Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde èròǹgbà rẹ̀ láti ṣe ìdásílẹ̀ ilé-ẹjọ́ ṣàríà nílùú Ọ̀yọ́ àti agbègbè rẹ̀ nínú oṣù kínní ọdún 2025, léyìí tí àwọn kan ṣe àtìlẹ́yìn fún tí àwọn kan sì tako ìgbésẹ̀ náà. Nígbà tí yóò máa sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn, Olúwo ti ìlú Ìwó, Ọba Akànbí ṣàlàyé pé àwọn nǹkan tó fara pẹ́ òfin ṣàríà yìí ló ti wà ní ẹkùn ìwọ̀-oòrùn gúúsù orílẹ̀-èdè yìí láti ọjọ́ pípẹ́, pàápàá jùlọ ìlú Ìwó níbi tí ilé-ẹ̀kọ́ olùkọ́ni tó jẹ́ ti ṣàríà wà. Ó fi ìlànà tí wọ́n ń gbà fi ọ̀ràn lọ̀ ní ilé-ìfowópamọ́ ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́mi nìṣó wípé wọ́n ti ń mú òfin ṣàríà ọ̀hún, wọ́n ti ń mú wọlé díẹ̀díẹ̀, tí ó tún tọ́ka sí ọ̀nà tí wọ́n ń gbà yanjú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ogún pínpín, ìgbéyàwó, ìkọra-ẹni-sílẹ̀ láàrin àwọn mùsùlùmí ṣe àpẹẹrẹ míì. Ọba àlàyé náà yànnàná ọ̀rọ̀ pé àwọn mùsùlùmí nìkan ni òfin ṣàríà yìí bá wí, tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ẹlẹ́sìn tó kù. Ó tẹpẹlẹ mọ́ wípé ṣíṣe ìfilọ́lẹ̀ òfin náà kò yẹ kí ó jẹ́ ìdààmú fún àwọn tí wọn kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí, àti wípé ìwé òfin orílẹ̀-èdè yìí fi àyè gba kí èèyàn ṣe ẹ̀sìn tó bá wù ú. Bákan náà ló tún fún àwọn mùsùlùmí lẹ́tọ̀ọ́ àti mú òfin ṣàríà gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà wọn. Ní ìkádìí ọ̀rọ̀ rẹ̀, ó ní ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí òfin ṣàríà ọ̀hún lè yí padà sí ẹ̀sìn Islam. Bákan náà mùsùlùmí náà sì lè yí padà sí ẹ̀sìn Kìrìsìtẹ́nì tàbí ẹ̀sìn tó bá wù ú. Oníkálukú ní ìyọ̀ǹda láti ṣe ohun tó bá wù ú lọ́kàn rẹ̀. Shakirat Arówólò Nurudeen ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV